Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àjùlọ, ọba òní, ọba ọ̀la, ọba tó bá lórí ohun gbogbo. Masha Allah. A kú òǹgbẹ, a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta. Ọlọ́run ó gbà ní ládá fún wa o, Ọlọ́run ò ní dùn wá ní ládá rẹ̀. Ọlọ́run wá jẹ́ mi ó rẹ́yìn oṣù. Gbogbo ẹ̀yin onídídùn, onínú dídùn ọlọ́rẹ bíi ti bàbá wa àbànà ọlá ṣéwù, àbànà ní àbànà lọ́hùn, bàbá wa ọlá ṣéwù àbànà, ẹ̀ní máa padà sí aburú o, tẹ́ bá máa àpadà sí tó tún dáa ju tẹ́ wà yìí lọ ní k'Ọlọ́run bá wa ṣe fún yín. MC Musliu bàbá ẹ kú ọjọ́ bí ẹ sọ̀pọ̀ ọdún láyé láàyè àtàyè dẹra, a sì tún kú kẹ̀kẹ́ kúkú àkúmúra ti ọ̀gá wa Emir Adébárí ọ̀kan lọ́mọ. Bàbá ẹ sọ̀pọ̀ ọdún láyé ẹ ní fìnira lóhun tó ṣẹ́kù nínú ọjọ́ yín o, insha Allah. Naam, ọ̀rọ̀ mufti ò ṣe é wò níran o. Islam ti sọ pé kan náà ni gbogbo wa, tó bá jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ náà ìkan náà la jẹ́ ní under umbrella of Islam, ẹ dákun ẹja so nígbọ̀wọ́ ara wa ní o. Ọ̀rọ̀ mufti wo kò é ṣe ń tà ń kó Kùránì jáde, kò é ṣe ń tà la fẹ́ máa ná ìmọ̀ àákó rọ́dù, ọ̀rọ̀ rọ́dù kọ́ yìí, ilé ò túmọ̀ rọ́dù, ìtọ́jú ni o. Ẹja pa ọwọ́ wa pọ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún mufti wo akọbalẹ̀lẹ́yìí o. Àbẹ̀wò nínú yín ló sọ pé kò yẹ ká ti change oògùn tí mufti ń lò, ó yẹ ká ti change oògùn yìí, kò ṣiṣẹ́ mọ́. Ẹja wọ oògùn míì fún bàbá mufti wo ni o. Àbí ńgbà tọ́rọ̀ oyè mufti wèé ṣe pé wọ́n gba sàtífíkẹ́tì àlìjẹ́nnà lọ́wọ́ èèyàn tí èsì ṣe pa fi ọ̀rọ̀ mufti yáwó. Ó ṣe wá di tó le tó bẹ́ẹ̀ àmójútó lọ́rọ̀ mufti gbà o. Mo sì rọ gbogbo mùsùlùmí òdodo kárí gbogbo àgbálá ayé, ẹjá ṣèrànlọ́wọ́ fún mufti wo o. Àbẹ̀wò nínú yín sẹ́ lọ́lọ́rọ̀ mufti ò lámójútó, àbí kí là ń bá ka? Àbẹ́ẹ̀rí mufti tí wọ́n ranjú wọn lórí tí ò tó nǹkan, ó ti tó pín. Ó yẹ ṣeéṣe nǹkan tá la fẹ́ kú síbẹ̀. Àbáwá mọ́ sọ̀rọ̀ lé lórí mọ́, àmọ́ mo rí i pé tá a bá ṣe ìrànlọ́wọ́ fún mùsùlùmí ẹgbẹ́ wa, ìgbéga là á fi rí lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ mufti ti lámójútó akọbalẹ̀lẹ́yìí o. Torí tẹ́ bá rántí Ṣẹ̀kíyù Ifásitì ọmọ àti Síkírá nígbà tó náà kó kúkú kẹ́kẹ́ tó wà ní Saudi, tó wà ní umura, ẹ wo ojú mufti wo nígbà táwọn wà lórí útúbà, táwọn fẹ́ ṣe útúbà nínú mọ́sálásí, kẹ́ wá wo ojú Ṣẹ̀kíyù lọ́jọ́ tó ń gbé bàbá wa Muyideen Ajani Bello ṣépè. Ẹ wo ojú wọn síra wọn, ẹ rí pákó ọba ni. Ó pe àkíyèsí wa nígbà tí Ṣẹ̀kíyù ń gbà náà, torójú lásán ò ṣeé ṣe wèrè. Àfihàn jẹ mufti, ó ṣe wá di tá à ń sọ̀tàn tí ò jọra wọn, ìtàn tí wọ́n gan ò mọ̀, ń tọ́ ọ̀gbọ́njú mọ̀ tí ò tí ì sá sí ọlọ́pọlọ. Àbẹ́ẹ̀rí kó dàbí pé gbígbẹ̀yàn ò tí ì répo tí ń dínkà, ọ̀ tí ì répo fa, ọ̀ sì ti bẹ̀rẹ̀ àkàdíndín pẹ̀lú ẹnu. Ọlọ́run sì yọ̀ǹda àwẹ̀ fẹ́ni tí ò bá gbádùn, pé ńgbà tára rẹ̀ bá yá pé kó máa san àwẹ̀. Bàbá mufti wo ẹ̀ bá sinmi bí ọjọ́ mélòó, ẹ sinmi ọjọ́ mélòó kẹ́ fi rí ìtọ́jú dáadáa. Tó bá wá di pé ẹ gbádùn tán, ẹ lè máa san àwẹ̀ yín padà. Tọ́rọ̀ yìí ti fẹ́ kọjá bá a ṣe rò sí. Àlọ́rọ̀ yìí ti ń gbòdì lára bàbá mufti wo. Ó sú mi o. A máa gbọ́ngbà kan wọ́n ní ọ̀rọ̀ yìí
wọ́n ní tọ́rọ̀ aláṣejù wọ́n ní máa dàbí ẹni tí ó ra ẹyin ó wá ń fẹnu ara rẹ̀ sọ pé òun ó tún tẹyin òun ó wá lọ fẹyin ìradìẹ tó ń bá wá ra adìẹ yóò tún wá yẹ́yin rẹpẹtẹ bádìẹ yìí bá yẹ́yin rẹpẹtẹ tán tó bá di kó pamọ́ tọ́mọ rẹ̀ pọ̀ òun ó wá ta gbogbo ọmọ adìẹ yìí tó ń bá rí gbogbo wọn ta òun dolówó ó ní tó ń bá dolówó yìí òun ó wá sakọ gan-an òun ó fẹ́yàwó méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin ó léyìí tó bá wá sẹ́hun nínú wọn òun ó yọgi sí tó ń bá gbà sí ìgbà sọ́hùn ìpá tó gbé sókè lẹ́yìn ẹyọ kan tí ń bẹ níwájú rẹ̀ bá fọ́ ẹ̀yìn kan ṣoṣo tó romi tó róyẹ̀ fún ọkà lé lórí ó ti fọ́ o àmọ́ mọ̀ràn mi ní fún bàbá Mufty wo ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn Islam ò le tó bẹ́ẹ̀ ṣe mú kankan kan yìí à ń fi ní ìjòyè àjòyè ó ṣe wá di tẹ́ ń pa ìtàn táwọn tó bí yín ò gbọ́njú mọ̀ Sheikh Adam Abdullahi Al-Alori ibi tọ́lọ̀ ń kẹ́ bàbá yìí dé ibi tí mọ̀ ń bẹ látara bàbá yìí dé ọ̀rọ̀ tí ò wá pẹ́ ni kò wá sẹ́ni tí ń wá rọ́dù ká fún yín mọ́ Mufty wo bàbá ọlọ́tọ́rìtì kò sí ẹni tí ń wá rọ́dù ká fún yín mọ́ bàbá Ádámọ̀ ti sọ ohun tó dé táwọn fi kú ò ní mọ́sàrí àbẹ́ni tí ò wá lọ mọ́sàrí àtàwọn tiyín tó lọ tí wọ́n gba pòfẹ́sọ̀ tí wọ́n gba dókítọ̀ lábẹ́ ilé tán ẹ̀sùn àlùbáríkà àwọn sótó ti Sheikh Adam Abdullahi Al-Alori ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni torí èmi kàkà kí o mọ quality tá a fẹ́ la wò tí bàbá wa Olúwo rí lára yín tí wọ́n fi lẹ́yìn ni Mufty ilẹ̀ Yorùbá kan ó yẹ kí wọ́n wò dáadáa Yorùbá lẹ́ni tí ó béèlì èèyàn wọ́n lọ́lọ́pàá yìí mú ṣé pátákó ẹ̀sìn tí ń tẹ̀lẹ̀ kàbàkàbà tí ń tẹ̀lẹ̀ kàbùàkàbùà yìí náà ni ó jẹ́ Mufty ilẹ̀ Yorùbá lórí tẹ́ wá sojú kokoko bí iná wẹ́dà ìmọ̀ràn ni mo bá wá fún yín o ẹ wo Mufty abẹ́ ìgbọ́rọ̀ lẹ́nu Mufty ni àníbi tó ti yé mi nìyẹn pé nǹkan tí àgbàlagbà tó wà lórí ìjòkó tí wọ́n bá ń rí bọ́mọ kékeré bá gorí ìrókò ojú rẹ̀ ò lè tó abẹ́ rí pé lórí útúbà jímọ̀ ni Mufty ti yọ ní gíà bàbá bá wọ fìrì lẹ́nu bá ń já wáyà káàkiri Mufty ẹ lọ túbà o ẹ tó jẹ Mufty agboolé débi pé wọn wàá fi jẹ Mufty wo ambele ń ta ṣe Mufty ilẹ̀ Yorùbá in general téèyàn bá ń kọrin tó rin náà ò bá dùn ṣe bó ń fetí ara rẹ̀ gbọ́ torí ẹ dúró pa àwọn authority ló yàn yín ẹ sì gbà pé authority yín abẹ́ chairman local government ló wà àbọ̀rọ̀ mi ò yé Mufty ẹ lè fi túláàsì mú wa ní kakaka o aláàfẹ́ yín ó yẹ kínú yín ó dùn ní nígbà tí èsì pé ẹ fòye Mufty gbowó ní báńkì àmọ́ ọkọ̀ tó bá wù ní lèyàn jẹ́ lẹ́yìn òdì ẹ lè pàrédé ara yín pẹ́yìn ní Mufty Olúwo ẹ lè pàrédé ara yín ní Mufty Ọ̀yọ́ stéètì ó tiẹ̀ mọ́ àbọ̀ Ọ̀ṣun stéètì lẹ bọ́ sí torí bẹ́ẹ̀ bá lẹ bọ́ sọ̀yọ́ àwọn onímọ̀ ò ní gbà Ọ̀ṣun stéètì tẹ́lẹ̀ wà gan kẹ́tẹ́ jẹ́jẹ́ sílùú wo ni tí Mufty wá bẹ̀rẹ̀ tàn kí tàn wọ́n sì ní bọ́mọdé bá kọyán alẹ́ kéré àwọn àgbà ó fìtàn balẹ̀ àmọ́ ìṣe pé nǹkan tá a fìtàn balẹ̀ lọ́rọ̀ Mufty wo ìtọ́jú ni o ẹ jẹ́ gbogbo wa jọ pawọ́pọ̀ ká sí àdúrà lọ́lánú àwẹ̀ tá a wà yìí kọ́ lóun fún Mufty wo lálàáfíà torí èèyàn ò ní gbádùn kó máa ranjú wọ̀n lórí mímbàrí ni bàbá ti bẹ̀rẹ̀ sí ranjú wọ̀n bó bá sì jẹ́ pé àwẹ̀ ni ẹ sinmi lọ́la ìgbẹ́ bá fi sinmi ọjọ́ 4 bóyá ó tún lè bọ̀ sípò kára yín ó balẹ̀ bàbá wọlá ṣe wà bànà ẹni máa padà sí aburú Emir Adébárí ọ̀kan lọ́mọ happy birthday to you in advance ẹ sì ọ̀pọ̀ ọdún láàyè àti láàyè ìdẹ̀ra sáàkì ti u-turn lórí eré
Sáàkì tó ń bú wàsíìrì Markaz bàbá wa ní Kánò, ajá sábìkì ti ké ebi rẹ̀ jẹ. Sáàkì lóhun ò bú bàbá mùdírù náà, bá a ṣe fẹ́ kó rí nìyẹn. Ó dàbí pé àwọn àdàbí àti ń ta lólobó pé ọtí fẹ́ gungi kọjá ewé o, tó bá sì bẹ̀rẹ̀ ọ̀ní rẹ̀ nìkan tí ó bọ̀ dá sí. Akú òǹgbẹ mi wá ó rẹ̀yìn oṣù o, gbogbo wa ò ní máa padà sí aburú o. Ọlọ́run ó ṣe dáadáa fún wa tọmọtọmọ táyátáyá. Ilẹ̀ Yorùbá Ọlọ́run bá wa sọ́ di ìdùnnú, ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀, Ọlọ́run níjà burú kẹ́nìkọ̀ọ̀kan wa insha Allah. Kakaki àwọn ẹni Ọlọ́run lèmi ń jẹ́ akékaka kọ́ lọ́rọ̀ ó gbọ́, bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí tọ́lọ́rọ̀ ó ṣe. Ìgbà táà ní báyàn ló kọjẹ́, àmọ́ fẹjọ́ ara yín sunra yín ni, àwọn ò sì ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ta kàbàkàbà lọ bí tọ́rọ̀ wà. Bẹ́ẹ̀ ni Masha Allah.